ọ̀rọ̀ brọ́dà mi àti sísítà mi èyí mo fẹ́ kí iye ọ wí ipò kọ́ ẹ̀ àná ẹ̀ ṣeéṣe kọ́ lọ́rùn gbàgbé rẹ̀ òun kàn ní dájú o òun dẹ̀ la kò rí ọ̀rọ̀ mi sí ọ lónìí màá fẹ́ kọ́ mú gbàgbọ́ kó dìímú lọ́kàn àyà rẹ bẹ́ẹ̀ ni pé òun ọlọ́run gan-an fúnra rẹ̀ lọ ẹ̀ gbọ́ kẹ́ àkórí mi lẹ́yìn òkùnkùn biribiri wà á mọ̀ kẹ́ pé lókùnkùn òkùnkùn kẹ́ ṣubúlẹ̀ kẹ́ yí ni ká bí ìjákulẹ̀ bí kẹ́ bí ọ̀nìyàn kẹ́ túká kó ṣe ọ̀nìyàn kẹ́ wó palẹ̀ kẹ́ mọ̀ sọ ọ̀rọ̀ ìtùnú kó mọ̀ sọ ọ̀rọ̀ àṣeyọrí kankan kí kékeré rẹ̀ kó yí sọ́tún kó yí sósì kẹ́ mọ̀ kàn sọ́ bí ẹni pé ọlọ́ni kan mọ̀ wíwẹ̀ láwọn kankan kọjá ó kẹ́ pé lókùnkùn lẹ́yìn ni òwò kò jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náwó ẹ̀ka káyà fóònù rẹ̀ káyà pè ọ́ lọ́tún káyà pè ọ́ lọ́sì wọ́n rí dán ní kẹ́ lásìpìtù káyà gbé jíjẹ kò níbẹ̀ èso oṣù kan èso oṣù méjì kò rí ronú gbàkọ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ gan-an ó ṣe ẹ̀hún gan-an ẹ̀ ti dàbí ṣe kò ti fẹ́ kéèrí á bọ̀sibọ́sì gbàkọ́ rẹ̀ lásìpìtù iṣẹ́ rẹ̀ bójú tó ṣẹ́ẹ̀nì bíi tẹ̀rẹ́ wọ́n dàbí òkùnkùn bóyá ó lè tẹ̀rẹ́ ọ̀gá wọ́n ti dúpọ̀ ọ̀gá ṣùgbọ́n ẹ̀yìndẹ̀yà o oríṣiríṣi èdè náà lò ẹ̀yìn òwú ọ̀fẹ́ downsize ẹ̀yìn òwú ọ̀fẹ́ ṣe restructuring gbà kan rí apín ìwé ni wọ́n dẹ̀ pín dọ̀dọ̀ rẹ̀ ó rí o pẹ̀lú kété àdúrà kọ́ ẹ gbà pẹ̀lú kété ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ẹ wàásù sí rámúrìn kéèyí tí a ṣẹlẹ̀ sí ọ mo fẹ́ kéèyí ọ wípé gbogbo àmúrùn nínú ayé òkùnkùn ṣé omi gbígbóná àti tútù ọlọ́ṣẹ́ kìí ṣe lọ́ra ọ̀nìyàn kété ó gba ẹ̀rùn ìgbà òjò ọlọ́ṣẹ́ kìí ṣe lọ́ra ọ̀nìyàn kété ó kẹ́ ṣẹlẹ̀ nínú ayé èsì kan lọ́rùn mọ̀ sí níbẹ̀ nítorí náà kọ́ bá nínú àkókò òkùnkùn bírímù mọ̀mọ́ ọ̀rọ̀ tùnú mọ̀mú tọ̀ wá ọ̀ mo rora rẹ pín mo ṣe bí irákẹ́ ẹ̀ mọ ewu ọ̀run àpáàdì wọ́n yà ipò kù iṣó bá a ṣẹ́jú kan ní láàrin ipò òkùnkùn kọ́ ẹ̀ á àtìgbà kò mọ́lẹ̀ á tàn mo gbá aládùúrà ikọ̀ ó yà bọ́hùn kò mọ́lẹ̀ rẹ kẹ́ ẹ ti dé ẹ sọ ni kẹ́ a ní àkókò ìṣòro tẹ́rẹ̀ ìmísáré rán létí ọba kan ọjẹ̀lí Ísírẹ́lì líkètè ọba pátá lè rọ́pọ̀ tí lọ́ba kọlọ́rùkọ tó ọba Dáfídì ṣùgbọ́n kọ́ bá yá mọ àlàfo kẹ́ láàrin ìgbà kan ti má mi òróró yan ní kọ̀rọ̀ Ọlọ́run ti rán wòlíì Sámúẹ́lì pé ọmọ kan elúlé ọni bá lọ́sọ̀dọ̀ àbá rẹ̀ tí a kò lọ sílé Jésè títí kan mú rọ́mọ̀nì kan mú àmì òróró kan mú yan tí wọ́n mọ̀ wí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ ṣe pé Dáfídì kan rè máa mọ̀ òróró yan ọ̀rẹ́ alẹ́ Sọ́ọ̀lù kò lébẹ̀ oríṣiríṣi ohun lè là kọjá o oríṣiríṣi lùgbà kan dẹ̀ jọba ń gan kẹ́ẹ̀tì ìyá jòkó sórí àpèrè ní Jerúsálẹ́mù gan ojú rẹ̀ rí o ṣùgbọ́n lẹ́yìn òrèyìn a rí i pé Dáfídì mọ́lẹ̀ rẹ̀ tàn lóní olóní kẹ́ ẹ bá máa ṣòran Dáfídì rú mi máa tọ́ ni ká dúró wàásù ọ̀rọ̀ Ọlọ́run ká mú ọ̀rọ̀ tùnú ìrètí akọ ọmọ olùmúrìn torí pé nípasẹ̀ Dáfídì ni òun gangan nípasẹ̀ ìran rẹ̀ náà ti ṣètò ìgbàlà kété ayé ìrètí gbogbo kété ayé ìtùnú kété ayé ọmọ dá lójú o wíwẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run túmọ̀ sí pé wàhálà kọ́ bá ṣe ra òye ayé òde òní ni bá àájà kó wá àdírẹ́sì wòlíì Sámúẹ́lì ni
àṣé irọ́ lọkàn yá pa nínú ebi ra kò wé ọmọ ra láàjọba mú kété ó lásìgbò tí Dáfídì kojú ṣùgbọ́n Ọlọ́run parọ́ gbàgbé ọ ní lúpọ̀kọ́ á nì mo wí hàn ọ́ kó bá bọ̀ sọ̀rì tìǹù kó bá mọ̀ bọ́hùn kó bá bọ̀ dánikẹ́ni lébi lórí ọlọ́múrìn kó bá yẹ tí nínú ìṣòro bá ní gbàmúrìn gan hàn fẹ́ rí pásítọ̀ sójú gbàmúrìn gan hàn fẹ́ rálámù ọ̀nìkà gbà ń nímọ̀ràn mo ṣe bẹ́ẹ̀ jẹ́ kó rí ọ̀fẹ́ Jésù kẹ́ nínú ayé rẹ jẹ́ ké tó fún ọ lúrú àkókò kó fàdúrà yóò gbàgbọ́ rẹ jẹ́ rọ̀ mọ́ Ọlọ́run wí Ọlọ́run bó ti wù kó rí síbẹ̀síbẹ̀ mo mọ̀ wíwọ́ dára sí i màá rí àrùn létí ní ìwé wòlíì Àìsáyà orí 43 ẹsẹ̀ ìkọkàndínlógún lébẹ̀ ó wíwá ikọ̀ kíyèsí wọn á ṣe ohun tuntun wà á gbọ́ wọn á ṣe ohun tuntun wọn yóò mú wa rí o yóò mú wa ṣe yẹ̀yẹ́ ekoti bíbélì jọkọ tí kò tí kọ sórí ké èmi òun náà lè yí ni bá a ní ó yáwó yóò dìde lórí ọ̀sẹ̀ rẹ ọ̀sẹ̀ kò èèwọ̀ nì gbàkan lọ́wọ́ bá gbúṣe rẹ̀ dé ọ̀tẹ̀ àmúrìn ọ̀tẹ̀ àmútẹ̀rí èṣù wà wò ikọ̀ kíyèsí wọn á ṣe ohun tuntun ohun àtijọ́ á kọjá lọ iṣu yóò ṣe ni ó gbàkúgbà di àṣe gan wọn á la ọ̀nà níbi kẹ́ẹ̀sọ̀ ọ̀nà á rí yàrá yé lẹ́rùn mo gbàdúrà wípé Ọlọ́run á mọ̀ ọ̀rọ̀ rẹ̀ á mú ṣèyanu mọ̀ bànújẹ́ o mọ̀ bànújẹ́ Jésù tó kọ̀ ọ́ mọ̀ wẹ́lẹ́lẹ̀ tán mọ̀ wíwẹ̀ ìyàbọ̀ dọ́gbọ́n sí mọ̀ ìyàbọ̀ aláìgbàgbọ́ wíkẹ́ ya mọ̀ nà ọ́ ẹ̀sọ̀ ọ̀nà kan mọ̀ àfọ̀nà òṣìnà níyèdénú o ìlérí kan bá ti mọ̀ kọ́kànṣe yọkàn ṣoṣo gírò lọ́mọ nínú Bíbélì kọlọ́run wí kọ́dẹ̀ ọ̀ létí dìímú títí dópin Ọlọ́run á ràn ọ́ orúkọ mi òun lòjó ọmọ àbálábí tán á dára yẹ ọ́ dì sí o.